dárúkọ ó bá wọn ní òjijì kí la tún fẹ́ ṣe eléyìí sí mo lè rí wọn tí wọ́n dẹ̀ ń gbọ́ ọlọ́run ló wà ọlọ́run ló yẹ ṣùgbọ́n tí ọjọ́ bá ní ká máa wo òun lọ wo ṣùgbọ́n ọlọ́run kẹ́mi ó dẹ̀ rí ó dẹ̀ dúró tì mí lórí tẹ́ ẹ̀. torí tó bá yọ gbogbo igi nínú lọ́jọ́ ìkìlọ̀ fẹ́ ṣe náà jiná ṣùgbọ́n tí aráyé bá ti rò pé gbogbo igi tó yẹ kó fi ṣe oúnjẹ ìjiná ló wá yọ tán ọ̀run àwa gbé iná mi wà fẹ́ tó máa ṣe oúnjẹ ìjiná. Kábíyèsí. Ọ̀ṣà. Bàbá. Mo fi kí gbogbo yín ni mo lè fi ń gbé Ọlọ́run ga pé mo rántí ọdún tó lọ ẹ wá wo àdìpèlé orí tó wá dé fún mi. Ẹgbẹ́ náà tóbi lọ́ba. Mariam Ajíbọ́lá wà pẹ́ fún mi. Ọlọ́run tiẹ̀ o kì í ṣe ọlọ́rọ̀ púpọ̀ ojú máa ń tiẹ̀ ṣùgbọ́n nǹkan àgbàlagbà Ọlọ́run fi jíǹkì ẹ̀ sùúrù lórí ìtẹ́ Ọlọ́run ayọ̀ǹda ẹ̀ fún wa. O ní sáré wọlé o ní sáré dá. Ẹ̀rọ ní títí ẹ máa jẹ́ o. Nítorí pé Ọlọ́run tiẹ̀ ti bá wa yanjú gbogbo ogun náà. Ìwọ náà lè tún ti gbàánú àdúrà torí mo sá fún kínní náà púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló bàrẹ̀ pé kò ṣeé sá fún mi. Ọlọ́run lè bá mi tó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Èmi gan ọmọ bó ṣe ṣe àṣekọ̀ tó fi torí tẹ ìlú mo sá fún títí kí ni mo ṣe fẹ́ ṣe Ọlọ́run dẹ̀ yàn án fún mi o tájọ máa gbé ìtẹ́ ìga Ọlọ́run gbé wọn dìde fún mi báyìí mo rí orí ọ̀fẹ́ gbà o àánú mo rí gbà ìbùkún mo rí gbà. Mariam Ajíbọ́lá tí mo ṣe máa kó tó yọ báyìí kó tó dọkínní àwòrò á ti kú sàràsàràsà. Àwọn àjọkọ̀ wà ní ààfin wọ́n dá lọ. Èèyàn olúfẹ́ lọ 10,000 ọdún láyé. Ẹ̀dọ́ lò ó torí ló máa ń gbẹ́yìn òṣùwò. Kó dẹ̀ tó yọ kó tó yọ. Ajíbọ́lá ẹ̀dọ́ orúkọ ẹ ló ń lọ ẹ o wà pẹ́ lórí tẹ́yìn àjọpọ̀ fúnra wa o gbogbo ìgbà ló máa ń bi mí kí nù túmọ̀ orúkọ yìí ọlọ́run ní bí tiẹ̀ gbogbo àwọn olórí tó kù àjọ máa ṣe tẹ́ tọ́lọ́run bá wa mú wọn wá ní kọ̀ọ̀kan ẹni ẹ má tanná yẹn mọ́. ọjọ́ àti olórí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n náà bá mi ṣe. ṣe wà láti bá mo yẹ fẹ́ ra èyí tí fẹ́ kú. ó lè fi tù sí ọ̀rọ̀ ẹ má dá wọn lóhun gbogbo tó fi túlẹ̀. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfọ̀kànbalẹ̀ pé
ṣe pé bóyá ó kù díẹ̀ ká dùn mi ò dá pé o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lọ́dún tó lọ ohun tó ṣẹlẹ̀ lọ́dún yìí. Ayọ̀ ló ṣẹlẹ̀, ó já sọpẹ́ o. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo bá dé. Olórí Ọlọ́run. Láti má gbà kókò yìí ẹwúra yín wò nítorí nǹkan kí nǹkan tó bá ń bà yín lọ́kàn jẹ́ mo fẹ́ kẹ́ ẹ bẹ́lẹ̀dà yín sọ̀rọ̀ torí mo bẹ́lẹ̀dà mi sọ̀rọ̀ ìgbé kí ló dé ìpolongo yìí ti wá. Olódùmarè dẹ̀ gbọ́ àdúrà ó gbọ́ ìgbé ni ó gbọ́ ẹ̀bẹ̀ mi. Àpẹẹrẹ rẹ ti pín o òun gan ti ṣe náà àdúrà ó ní gbogbo àwọn tí ọ̀hún ní ìṣàfẹ́ abẹ́ ẹ̀kọ́ lórí ìbátan sọ ẹ̀ màdáhùn. Olóyìnbó máa ń pè ní majority Ọlọ́run ló máa yọ ọmọ bá mi fún majority ẹbí ni gbogbo wa tó fi ju ìtẹ́ ìní Ọlọ́run ló máa yà pèsè fún mi kan tí màá fi ṣe o. Mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ lórúkọ gbogbo àwọn tó kù àjọṣe pẹ́pẹ́pẹ́ o. Kò sí ọmọ o fọkànbalẹ̀ o gbòrògbòdò nínú mi rí o nínú mi ṣe rí ni mo wá sí agbára Ọlọ́run lójú máa yẹ má bínú ó lè má ti kàn yín ṣùgbọ́n á kàn yín o. Mo ṣe fún ọ̀gá ẹlẹ́gbẹ̀ẹ́ mi ní pé inú mi dẹ̀ máa ń dùn tí o ṣe ní ìṣe sí tẹ̀. Má ṣe lọ o. Orí yẹn ń bọ̀ àkànlẹ̀kùn báyìí. Ìtẹ́ yóò yí ọ̀pọ̀lọpọ̀. Ọ̀rẹ́ mi kan sọ fún mi pé bàbá ọ̀rẹ́ òkú olójó kan bá pé ẹ̀yin ọmọ yẹn mọ̀túmọ̀ tẹ̀ yìí ọ̀rẹ́ mi yẹn náà lè wà mí wọ́n ló pe ojú kò ọmọ àtọmọ ẹ̀ pé ẹ̀yin ọmọ yìí kékeré ẹ̀ mọ̀túmọ̀ tẹ̀ yìí o ẹ̀ mọ̀ rárá ní èèyàn yín ló dé sórí tẹ̀ yìí ayé yìí ti da ẹ jẹ́ ló máa tú ibẹ̀ ṣe máa forúkọ bẹ̀rẹ̀ mi ó wà mí náà ṣùgbọ́n ẹni tó yé ló yé ìtẹ́ àdìmúlà ní orúkọ tẹ́ ní o ìtẹ́ àdìmúlà ẹ bá mi sọ pé àdìmúlà 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 ẹ wá ní èmi àdìmúlà ẹgbẹ́ olóògbé ilẹ̀ máa lọ sí wọ́n pọ̀ yín léwu mi máa ń sọ̀rọ̀ mi ò pé mo ti sọ ohun tó dángájá fún ọjọ́ mẹ́rin ní ìmọ̀ pé mo lè ṣe mo fẹ́ yọ gbogbo ìpamọ́ síbi kan máa lọ sùn ọjọ́ mẹ́rin léraléra ṣùgbọ́n wọ́n tún gbé mi làǹgbà wọ́n á bẹ̀ wọ́n pé ẹjọ́ ètè sun ìṣẹ́jú mẹ́wàá kí n ti rẹjú ìṣẹ́jú mi báyìí mo ní ṣùgbọ́n nǹkan kan máa fún mi ní agbára yẹn àwọn èròjì olówó àǹtà yẹn mo ní máa yọjú sí wọn bí mo ṣe rí nígbà agbára yẹn dé ni o.
wà mo lè fàmọ́jú lẹ́kọ̀ọ́. Bí mo ṣe rí yíba agbára yẹn dé, mo fi da yín lójú pé ẹjẹ́ òdò ó mọ̀ wá pọ̀. Mo dẹ̀ kì í pé ẹ ṣe ẹkú àdúró tì mí. Gbogbo àwọn tí Ọlọ́run yàn tì mí nìsín àjọ máa gbé dẹ̀ ìgbà ni. Nínú ọrọ̀, nínú ọlá, tó jẹ́ pé tí orí kan bá ti sùn báyìí máa ràn gba orí mi. Ọlọ́run bá mi dúró tì yín. Ẹni ṣiṣẹ́, ẹni ṣe jẹ, ẹni ṣe ìwé, ẹni ṣe fún, ẹni ṣe ẹ̀jẹ̀. Gbogbo ayé ò ní lù kí n púpọ̀. Ẹ ṣe gan ni. Adélébárí o, àìmọ̀kúrò o, àfòyà ibi o, lórúkọ gbogbo ìdílé mi ní orí ìtẹ́ Oòduà orílẹ̀ méjì, olómi ilẹ̀ tó ń gbẹ tó ń jì, àwọn ìjì kùtùkù, àwọn ẹ̀rín jagun, ó bá inú jà dáná ó bó òrùjà lóòrùn. Ọba tó jẹ́ pé orúkọ ẹ̀ gangan ìgbàlà ni, ọba ìgbàlà orúkọ tó jẹ́ pé Oòduà àtẹ̀wọ̀n. Lẹ́ni ìgbàlà wọlé dojú. Lẹ́ni ìgbàlà wọlé tọ̀ yín wá. Iyì ni wọ́n bá yín lọ káàkiri. Gbogbo tí mo wí ara rọ̀. Kì í ṣe púpọ̀. Ẹ kú fẹ́, ẹ kú àdúrótì. Àjọṣepọ̀ wa kò ní dìbàjẹ́. Ẹ bá mi sọ pé ó ti ṣe é ṣe. Ẹ bá mi ti ṣe é ṣe. Ó ti ṣe é ṣe. Àwọn àṣẹṣe ń lò wá. Ẹ ṣe é. Ẹsẹ̀ wo òní mi sọ̀rọ̀, ẹsẹ̀ wo ọ̀la yìí sọ̀rọ̀, ẹsẹ̀ wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹsẹ̀ wo.